ẹ bá mi kí o ẹni ọlọ́lá jùlọ arẹwà obìnrin tó pé lọ́lá ọlọ́lá tí ń fọlá ẹ̀ bá ní ṣe Alhaja Kamson Olówóoyọ̀ Rizkat Ọmọlára oní òmù ọ̀dà gọ̀jọ̀gọ̀jọ̀ mo bá ọ láyé mo pè ọ́ lóko ṣe bó kọ́lá á pè ládéládé ẹ kú ọdún àjọyọ̀ àádọ́ta ọdún lókè èèpẹ̀ Dr. Rizkat Ọmọlára aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ilé Olówóoyọ̀ nílùú Ìkirè ẹ ńlẹ́ o ará Ìkirè ọmọ adíndodo gbayì dodo Ìkirè wù mí ẹ bá mú kan kí n rí mú bọnu ọmọ àpòmù sùúrù ọkọ ìlú bàǹtàbàǹtà ọmọ onílàdé o ọmọ alátẹ ìlẹ̀kẹ̀ ọmọ alátẹ àjífowórà ọmọ ọ̀tún àrólé níbi ojúmọ́ tí ń mọ́ wá. Kamson Olówóoyọ̀ Rizkat Ọmọlára ọmọ ọba ni ọ́ dókítà ni ọ́ aláàjà tó gbayì oní kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ tó láyé ẹ ò mọ̀ ní fojúsùn kún ọmọ aládégà mo níwọ̀ ni mo ń ké sí ọmọ dáyé sinmi ọmọ Kamson Ìkòròdú nílé o Ìkòròdú ọ̀gá mẹ́lẹ́kù mẹ́dẹ́mẹ́dẹ́ irúmọlẹ̀ tí ń fẹ́lẹ̀ jà adẹnu igbó kẹrù ó bára nú gbó aké lọ́nà kẹrù ó bára ọ̀nà ọmọ aṣàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni tí kò róbìnrin rí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé bàbá wọn ìlú tí ò lálábàárù mẹ́bí gbogbo wọn lọ́gá ìlú kékeré tó jù lú bàǹtàbàǹtà lọ ọmọ àwáyé má bá ti ṣẹ́wá mọ́mọ́lẹ̀ afẹ́lẹ̀jà ni wọ́n ń kí wọ́n nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Dr. Kamson Olówóoyọ̀ Rizkat Ọmọlára Àbíkẹ́ Adé o ní gbogbo ọjọ́ keje oṣù karùn-ún òun lọ́jọ́ ìbí rẹ̀.